Alhaji Tajudeen Ayinde Abiodun system ẹ kí àwọn èèyàn. Assalamu alaikum. Ẹ ṣé gbọ́n yàrá lé ẹ̀yin olólùfẹ́ wa àti olólùfẹ́ Lagelu àti olólùfẹ́ Mọ́gàjí Kọ́lá Olóòtú ọmọ Àdàbánijà ẹ ṣé o ẹ kú àdúró tí wà látọdún yìí o Ọlọ́run ní padà lẹ́yìn gbogbo wa o. Àmín. Ọlọ́run ṣe ìgbésí ayé wa kó gúnrégé o. Àmín. Ta ni Alhaji Taju system gan? Ẹ ṣé olóòtú orúkọ mi ní Alhaji Tajudeen Ayinde Abiodun tí gbogbo èèyàn mọ̀ sí Alhaji Taju system. Mo dẹ̀ jẹ́ ọmọ bíbí ìlú Ìbàdàn nídìílé bàbá àti ìdílé ìyá ní Òkè Fọ̀kọ̀ Ìbàdàn. Bàbá mi òní wọ́n ń pè ní Oníyìítán Àbíoko. Ọlọ́run ọba lọ́jọ́ ẹni kó mọ́ padà lẹ́yìn gbogbo wa. Àmín. Ẹ ṣeun. Ìbàdàn láti bí yín lọ́tún lósì. Èsè tí wọ́n máa pẹ́ mú Barrister ṣé lóòótọ́ ni. Kádàrá aláwọ̀ wa kan kádìrì ni. Ṣé ẹ kọ́ṣẹ́ lọ́dọ̀ Barrister ni. Mi ò kọ́ṣẹ́ lọ́dọ̀ Alhaji Barrister gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe mọ̀. Ẹ̀yin bó lẹ ṣe á jẹ́ pé bẹ́ẹ̀ bá lanu kó tó Barrister ní jáde ń bẹ̀ èsè tójú orí bẹ́ẹ̀. Àṣẹ Ọlọ́run bá nìyẹn. Àwọn yín tí ọ̀tà lọ́dún tẹ̀ ṣe rẹ́kọ̀dù yín tí ọ̀tà àwọn èèyàn ló ti jọ Barrister jù ni. Bẹ́ẹ̀ni. Wọ́n ní bí ẹ bá débẹ̀ pé nígbò Barrister tún ṣe rẹ́kọ̀dù wa ni Alhaji Taju system ni pé ó ṣe àjọra wọn báwọn bí ìgbèyàn polówó Barrister ló jẹ́ kí ló fà á tó fi rí bẹ́ẹ̀. Ẹ ṣeun olóòtú ẹni tí Ọlọ́run bá kádàrá pé èèyàn ó sùn èèyàn ó jarun pálù òun náà ni ọ̀rọ̀ Alhaji Sikiru Ayinde Barrister. Mi ò kọ́ṣẹ́ lọ́dọ̀ Alhaji Sikiru Ayinde Barrister everybody mọ̀ yẹn. Ṣùgbọ́n wọ́n ní méjì lọ́lọ́run dá etí méjì ihò etí méjì ètè méjì ọwọ́ méjì ẹsẹ̀ méjì bó lọ́n ṣe kádàrá tèmi pẹ̀lú Alhaji Sikiru Ayinde Barrister ni. Bẹ́ẹ̀ bá ṣe rẹ́kọ̀dù ó lè mọ́ lọ ṣùgbọ́n òde a máa pọ̀ jù tí wọ́n bá gbóde mẹ́wàá kalẹ̀ ńbàdàn yìí wọ́n pè mẹ́jọ ní ti Taju system ń bẹ̀ èsè táwọn olówó àwọn èèyàn ńláńlá nífẹ̀ẹ́ yín bẹ́ẹ̀. Ẹ ṣeun kò sí tẹ̀dá mọ̀ ṣe láyé yìí tí ó bá ṣe agbára Ọlọ́run ọba Ọlọ́run ló sì mọ ètò ìgbésí ayé ẹ̀dá bí ó ṣe máa rí ṣé kádàrá ẹ̀dá ti dúró kí sábàbí kó tó tẹ̀lé lọ́rọ̀ mi. Bẹ́ẹ̀ni bó ṣe rí nìyẹn olóòtú. Kádàrá dúró sábàbí wá tẹ̀lé. Ọ̀dà ẹni ẹ̀wà kọ́rọ̀ ó lè bá a yá ta ni ọ̀gá yín tẹ́ ẹ kọ́ sí orin lọ́dọ̀ ẹ̀. Mo sọ fún yín pé mi ò kọ́ṣẹ́ orin lọ́dọ̀ ẹnì kankan ṣùgbọ́n mo ní ẹ̀gbọ́n kan tèmi àti wọn jọ wà. Délé Origin. Àwọn ń kọ́. Àwọn náà wà. Wọ́n ò kọrin mọ́ o. Wọ́n ò kọrin mọ́. Wọ́n ọlá tiwọn ọlá Ọlọ́run àtìlẹ́yìn Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Èmi náà fi dúró báyìí. Àwòkọ́ṣe wọn lẹ wò. Bẹ́ẹ̀ni tó lọ́jọ́ ẹ̀gbọ́n fún mi ẹ̀gbọ́n ọ̀rẹ́ mi ni wọ́n jẹ́. So àwa asúnmọ́ra dáadáa. Ẹ̀gbọ́n láńkó àkọ́hùn. Bẹ́ẹ̀ni. Tó ti di wòlé àgbà ńlá. Bẹ́ẹ̀ni. Ọ̀dà láti ìgbà tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin bá a bá bí ni ẹni ọlá Délé Origin yẹn iyì rẹ̀ lẹ́wọ̀ tẹ́yìn náà fi pé ẹ fẹ́ kọrin bó ló ṣe jẹ́ pé ẹ mú Délé Origin ohun Barrister lẹ wá mú àbí ohun wo lẹ kọ́kọ́ lò níbẹ̀rẹ̀. Kò sẹ́ni tó ń pé òun mú ohun ẹnìkan kò sẹ́ni tó lè pé òun mú ohun ẹnìkan mo fi sọ pé kádàrá ni gbogbo nǹkan láyé yìí. Kì í ṣe pé bóyá èèyàn máa pé ohun báyìí ló wù mí tí mo fẹ́ lò. Ṣùgbọ́n ó dàbí pé torí pé Barrister ní ń rè nígbà náà lẹ́yìn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ń fọ́lò àbí bò ó ni. Ó rí bẹ́ẹ̀ náà tó láti kékeré lèmi ti láìké orin Alhaji Sikiru Ayinde Barrister. Ẹ súnmọ́ láìkì yẹn díẹ̀. Mo ṣèrántí gbà tí rẹ́kọ̀dù kan jáde ń gbà ẹ̀ tí wọ́n fi kí màmá wa ti dolóògbé ń sìn Nọ́físátù Onígúgúrú ń gbà ẹ̀. Nígbà náà. Nọ́fítọ̀ lọ lọ́ọ́ Amẹ́ríkà tó. Àwọn èèyàn tẹ̀ ní ṣé Alhaji Tajudeen ni mo gbé wá wọ́n ń sọ̀rọ̀ lórí Facebook wọ́n náà fẹ́ gbóhùn yín ẹ tiẹ̀ kọ́kọ́ kọrin fún wọn náà
ẹ kọrin fún ẹ jẹ́ wọ́n mọ̀ pẹ́yìn ni. ojú akátá bá léwo kò tọ́ súná fẹ́ di ẹ kó sọ pé òun fẹ́ ṣe wàásù. bàbá wa jọ ń ṣeré o ẹ fún mi lọ́wọ́ mi tìjà kọ́ o ẹ lọ ṣe sùúrù. ẹkún mọ́ ṣe yára ṣàgbàlagbà àgbà kan ẹ o ọmọdé ló jẹ́. kábíyèsí ọlọ́run. ọmọdé ló jẹ́ o wọ́n jẹ́ kán tí ẹ kó sí garawa o ọ̀rọ̀ rí bó ṣe. nínú rẹ́kọ̀dù Barrister èwo lẹ kó jẹ jù tẹ láìkì jù pé tí wọ́n bá jí mi lójú oorun rẹ́kọ̀dù Barrister mo fẹ́ràn ẹ̀. Mọ́gàjì kò sí orin Alhaji Sikiru Ayinde Barrister tí mi o kò sí orin wọn kankan tẹ bá bèèrè lọ́wọ́ mi léni láti mo lè sọ pé mo ní volume 1 mo lè má ní volume 2 tó jẹ́ record láti volume 5 wọn up to date tí wọ́n fi jáde láyé gbogbo ẹni mo nílé. kábíyèsí ọlọ́run. gbogbo record wọn ni mo ní gbogbo record Alhaji Barrister ni mo nílé. bẹ́ẹ̀ ni kò sí record wọn kankan tí mi lẹ́yìn àwọn tí mo sọ yẹn volume 1 volume 2 volume 3 mo lè má nìyẹn but láti volume 5 kò sí. kò sí ǹtẹ́ ẹ̀ ní bẹ́ẹ̀. kò sí ètò etí ìgbà tí wọ́n kọ rẹ́kọ̀dù kan pé ẹ̀yin lẹ tún pọ̀ mọ́ mi kú kó mọ́tòsù mẹ́fà ó dáúdà mi Àlàní ìjọ yẹn mo sick ìjọ náà mo wà ní skul gbà yẹn mo sick ó náà ṣe máa sọ pé ọmọ èèyàn kú lé ní o tún ní ọdún náà tó ń lágbè ẹ̀yin lẹ ní mo lásídẹ̀ǹtì o tún no tí o ìyẹn kó ń gbà yẹn tí mo kọ́ bẹ̀rẹ̀ mo ṣe ń tẹ́mi náà máa ṣe é ṣe pé ń tẹ́ olú ẹ̀ náà máa. fèsì lélẹ́yìn. fèsì ní but alhamdulilayi. ìrírí ayé yín pẹ̀lú iṣẹ́ fújì àwọn wo lẹ́jọ́ bẹ̀rẹ̀ ńgbà náà tẹ́ ẹjọ́ jẹ́ kòkó wà tá a lè pè ní àwọn sẹ́ẹ̀tì wa rèé. ṣé apọ̀ gan nígbà yẹn náà bọ̀ kó ń ṣe papọ̀ lọ títí nígbà yẹn. Níbàdàn bíbá wa bíi mẹ́ta àbí mẹ́rin tó wọ́n jẹ́ ẹ̀gbọ́n fún mi ni. bí àwọn wo. ẹ̀gbọ́n Délé Origin number 1. ó dé ní. ẹ̀gbọ́n mi lórí Àkàndé Bonanza. ó di méjì. ẹ̀gbọ́n Sikiru Àtọ̀dá Màṣá. nígbà yẹn ó tún kẹ́ ẹ̀gbọ́n mi kan wà ní Ikúdẹ̀tì ńbẹ̀ yẹn dí Àrẹ̀mú Bonanza. àwọn mẹ́rin ni. àwọn mẹ́rin yẹn ni. kábíyèsí ọlọ́. àwọn tó senior mi nìyẹn. ẹ gbà pé senior yín. ó yà. kì í ṣe pé ẹjọ́ jẹ́ kòkó wà. àwọn wo lẹ ẹjọ́ jẹ́ sẹ́ẹ̀tì tí nígbà tẹ́yìn jáde tí ẹjọ́ jáde tẹ́ ẹjọ́ jẹ́ sẹ́ẹ̀tì. àwọn tájọ jẹ́ sẹ́ẹ̀tì ń gbà yẹn náà ò pọ̀. bí àwọn wo. mi ò lè sọ pé àwọn báyìí ni lẹ́yìn tèmi làwọn yòókù do up to today. alhamdulilayi because gbogbo àwọn ń gbà yìí. ṣùgbọ́n àwọn mẹ́rin ọ̀gá yín ni a jẹ́. ẹ̀gbọ́n mi ni wọ́n jẹ́. ẹ̀gbọ́n mi ni Díọlá kọ́lọ́n bá mi lọ́rẹ̀ mi gbogbo wọn. amina. àwọn ẹ̀gbọ́n mi náà jẹ́ ẹ pé mi tẹ̀lé kò sí mi wọ́n bá pè mí lẹ́ẹ̀kan mi ní dáhùn ní màá dáhùn lẹ́ẹ̀mẹ́fà. yes ayé pé àjọ ń ṣiṣẹ́ ọ̀tọ̀. ayé ìjọmọlúàbí ọ̀tọ̀. ìjọmọlúàbí ọ̀tọ̀ ọjọ́ orí tún wá kún ní àṣà àwa Yorùbá èèyàn gbọ́dọ̀ bọ̀ fágbà ni o especially iṣẹ́ wa yìí níbi tó dangerous sí ebi máa sọ fáwọn èèyàn pé iṣẹ́ mọ̀ pé iṣẹ́ orin ó dàbí òjijì ní taari ń sìn tó lè má rí mọ́. ṣùgbọ́n tó bá ṣe ìyẹn lè má rí mọ́. ìyẹn ẹnìkan ló lé ayé pẹ́ náà kò sódò tó kún tí ò ní fa. nínú àwọn tó kọ́kọ́ kọrin tó travel láti Nàìjíríà lọ ìlú èbó nìbàdàn ẹ fẹ́ jẹ́ number 1 ńbẹ̀. bẹ́ẹ̀ ni bọ́lá yìí ṣe nìyẹn. ẹ sì jẹ́ ọ̀kan lára àwọn tó kọ́kọ́ pé a ní mọ́tò bọ́ìsì a ní mọ́tò irinṣẹ́ nìbàdàn yìí ọgbọ́n wo lẹ á ta sí láti bí 40 ọdún sísìn tẹ̀sí tún relevant torí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tẹ̀ ń kà pé ẹjọ́ wà ń gbà náà àfàwọn tí ń dé lẹ́yìn wọn là ń gbó kọ̀. bẹ́ẹ̀ni ẹ ṣeun. bó lẹ́yìn ṣe ń relevant tẹ̀ tún ń lò dédìí sìn. ẹ jẹ́ ká jẹ́ tí gbogbo tẹ́ ẹ̀ bá ṣe ẹ jẹ́ ká máa fi ọpẹ́ fún Ọlọ́run. téèyàn bá jẹun tó bá jẹun tó ń sìn èèmọ̀ tó bá gùfẹ̀ gbàgbọ́ oúnjẹ ti sọ̀kalẹ̀ àlàáfíà ti dé ni tó bá dúró lókè ẹ̀ onítọ̀hún ò ní gbádùn kò sóńtọ̀hún tó ń jẹ òdà lára ẹ̀ onítọ̀hún ò ní gbádùn ṣùgbọ́n ẹ jẹ́ ká fi gbogbo nǹkan fún Ọlọ́run kò ṣẹ̀dá tó mọ̀ ṣe láyé yìí o. kò ṣẹ̀dá tó mọ̀ ṣe. bẹ́ẹ̀ ni
téèyàn dẹ̀ ń fi àwọn tó wà níwájú tó fi ń tọrọ the same thing lẹ́yìn náà ń ṣe Àjìkọ́lá ẹ̀ ń fa àwọn tó wà níwájú yín ẹ fi ń tọrọ bẹ́ẹ̀ni ẹ ti mention àwọn orúkọ yẹn. bí Kọ́ládé Àlàbí ọmọ ọba lódò ṣe bá àjọ máa wá pátì yín ní ọ̀rẹ́ ni wá ń gbà náà ṣùgbọ́n èmi pọ́nlé torí wípé mo táàpù tí mo fẹ́ lò látara ẹ̀ ọ̀tọ̀ mi sọ́nà ẹ wo bẹ́ ṣe jọ máa ń káàkiri ọ̀pọ̀ jù nígbà yẹn. ẹ̀yin náà ṣe dáadáa pọ̀ ńgbà yẹn ẹ fi bí 30 ìṣẹ́jú lẹ́ẹ̀ máa fi jẹun lẹ́pẹ́ ẹ̀yẹ máa kéwì tìyín lọ ńgbà náà ọ̀dà bàbá wa wò wọ́n lẹ́nu tó bá kó bọ́ìsì jọ fún ọdún 10 táwọn bọ́ìsì yẹn tí wọ́n já kó lẹ́yìn rẹ̀ tí wọ́n sọ̀rọ̀ ẹ̀ láì dá pé ó lè wo wèrè ṣé lóòótọ́ ni. àwọn olórin ló lè wo wèrè gan. olórin ló lè wo wèrè ṣe é gbọ́ wòlíì wọ́n ní lè wo wèrè o. ẹni tó mu ti bí ẹni tó mu tọ̀hún. àtẹ̀ntì mu gbọ́ àtẹ̀ntì mu gbogbo ẹ̀. ẹ̀ dẹ̀ cope. pẹ̀lú ẹ̀ ẹ ti mọ àwọn yẹn ẹ ti mọ ẹni tó ní stronghead ẹ ti mọ ẹni tó gentle ètò jẹ ẹlòmíì gentle náà jẹ pé oní mọ̀dàrú àrùn tí wọ́n mọ̀ fínásì lábẹ́lẹ̀. bó ṣe rí gan nìyẹn bó ṣe rí nìyẹn big company ni ẹ ń bá dáṣọ orin lè tọ́lọ́ bá gbà fún débẹ̀ bí ṣe big company. níjọ́ ọmọ ní gbàgbé téèyàn máa ń ní láyé níjọ́ ọmọ ní gbàgbé yín pé níjọ́ tí inú mi bàjẹ́ jù láyé níjọ́ ni. ẹ ṣe. màá sọ jíjọ́ tínú yín dùn náà o bẹ̀tẹ̀ kọ́kọ́ sọjọ́ tínú bàjẹ́ o. kò lè ṣe kí sọmọ dúdú kó má wà. bẹ́ẹ̀ ni. ní ọjọ́ tí a lọ play ní agboolé kábíyèsí àná bàbá wa Lẹ́kọ̀ọ́ Balógun ní àlìwò lọ́dún náà ó jẹ́ jọ́ Saturday a sì máa ní play ní bíbá yìí ní Ọlọ́runṣògo ń bíbá lórí skul kan tó wà ní Ọlọ́runṣògo ní Mọ̀lété ń bí ó dẹ̀ di ó di time tá a máa tó ń kálukú gbọ́dọ̀ kó dé party ni mi ò bá rí àwọn boys. ó ṣe jẹ́ ìrágbá kò tẹ̀sí ayé fóònù àwọn láwa lọ́wọ́ báyìí kọ̀ọ̀kan ìgbà wo but alhamdulilayi that very day mo kọ́kọ́ sunkún jọ yẹn nínú classroom kan torí wọ́n ti ń pè mí pé yá ẹ wá bẹ̀rẹ̀ eré fún wa ẹ wá bẹ̀rẹ̀ eré fún wa táwa alájọ fẹ́. ẹ kọ́kọ́ sunkún. àyẹ̀ ń gbà mí o. pé àṣírí túlé ni. àjọ ṣiṣẹ́ lánàá. èmi náà ní mọ̀ ọkọ ni èmi ní mọ̀ gbé mo dáràn. ṣùgbọ́n mọ́gàjì ìtọ́nà ń bá ń bẹ lẹ́yìn ẹ̀ kò sí. owó tí apánjọ yẹn mi ò fi pè mo parọ́ ẹ̀ níjọ́ tá tí mo ti ń ṣiṣẹ́ fújì. bó o lẹ̀ ṣe akọ́njọ́ náà. ó yọ Ọlọ́run. so kò sí láyé ẹni tó lọ́nba ti gbéga tó bá ní yẹ ẹ fẹ́ tì wo. àwọn bọ́ọ̀sì ti disappoint ẹ̀yin náà rí. ó di dandan náà ó di dandan kó happen. nítorí tiẹ̀ múyàn tẹ́ fi wọnú classroom tẹ́ lọ sunkún bẹ̀. yes. ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ kékeré. níjọ́ nínú yín dùn jù níjọ́ ọmọ ní gbàgbé tẹ́ lè gbàgbé láyé yín. ẹ ṣé olóòtú ẹ̀yin náà wà nbẹ ìjọ náà o ìjọ tí mo kọ́kọ́ launch rẹ́kọ̀dù mi ni o. yóò kọjá bẹ́ẹ̀ ǹjẹ́ KS kọ́ la KS ni olóyè Ajíbádé ńjọ́ náà ilẹ̀ ń mì. kábíyèsí. kábíyèsí ọba Ajíbádé wọ́n gbìyànjú àárín ẹ̀yin àti Ajíbádé ń ṣe é túwò láti Kánò dé Ìbàdàn kí n lọ fà ṣe é fọmọ fúnra yín ni àbíbò. bàbá mi náà jẹ́ bàbá mi náà jẹ́ ìwà mi tó ń fẹ́ wá sílé bíbá wọn tẹ́ ní sọ fún mi kábíyèsí kílẹ̀ wá àwọn akọ́mọ wọn ni. Allahu Akbar. up to today ayé ríra lánàá. yes. níjọ́ lọ́ńchì rẹ́kọ̀dù yẹn ìjọ́ ọmọ ní gbàgbé ni o ìjọ́ ọmọ ní gbàgbé ni o tí èèyàn bá sọ pé rẹ́kọ̀dù yẹn bó ṣe dùn tó bó ṣe kilẹ̀ tó pé kò ní lọ fáírà kílẹ̀ wì fún tọ̀njọ́ náà. ṣé gbogbo nǹkan wà lọ́wọ́ sábàbí. ẹ nígbàgbọ́ nu sábàbí púpọ̀. honestly Alhaji Kọ́lá ṣe mọ̀ pé a rẹ́kọ̀dù fún ẹni tó wà Nàìjíríà. aráàlú èbó lẹ ṣe fún kò ṣe follow up. nígbà yẹn. wọ́n ní bí ẹ ṣe ta lákọ̀ọ́kọ́ tán báyìí wọ́n bá ń wá káàkiri wọn ò ríra mọ́. that is it. ó tún á ṣe ó tún á ní kíní gbọ́dọ̀ close mọ́ ti Barrister pátápátá o.
mo sọ pé jọ mọ́ni ìgbàgbé ni yẹn pé mo rí ara mi lórí inú picture ìgbésẹ̀ pé cartridge là ló ń gbà yẹn. bẹ́ẹ̀ ni. and then cassette. cassette àti cartridge. So picture mi á dé everywhere all over the world. lórí cassette inú mi dùn gan jọ́nà lọ́hùn. inú yín dùn. kálẹ̀ ntẹ́yìn náà mọ̀ kálẹ̀ wọ́n ṣe follow up ẹ̀ ní nǹkan tá à ń wí kọ́ ni. rẹ́kọ̀dù yẹn ó kọjá bẹ́ẹ̀. because distributor ẹ̀ńtó distributor tó jẹ́ marketer wa ń gbà yẹn London base ní Warworth Road. lọ́wọ́ ní South East London nígbà yẹn. So that's the only thing. kò sí follow up fún bí orin ayé àtijọ́ ẹ̀yin tẹ́ ẹ ti ń bọ̀ látàyé àtijọ́ dìsìn kí ni ká fi wéra wọn fújì ayé àtijọ́ fújì 40 years ago 30 years ago nígbà tẹ́ ẹ ti ń bẹ̀rẹ̀ yẹn àti sìn èwo ni ká fi wéra wọn bẹ̀. ṣẹ́rí tíjọ́ òun yàtọ̀ sí tìsìn yìí gbọ́tà ọmọ táyé bá bí ọ̀nà láyé ń pọ̀n nísìnyí ni but àwọn tó mọ̀ pé fújì jọ̀hún àbórin jọ̀hún ó mọ̀ yàtọ̀ sí títí ẹni tó bá gbọ́. mo ní àǹfààní láti lọ ṣeré kan ní Igbóògùnù mo wá change wọn kọ highlife kan àwọn Alhaji Buhari lọ́tọ̀ kábíyèsí Aládé ọlọ́tọ̀ wọn ti kó Ọlọ́run foríjì wọn wà ní pàtí yẹn àti bàbá Abiodun Táyọ̀ wọ́n ṣàpọ̀ ṣàǹgbẹ̀ tájú kí ló ń kọ́ fún wa. mo rí i pé tí wọn ò fẹ́ gbọ́ nìyẹn. highlife wọn ò fẹ́ gbọ́. wọn ò fẹ́ gbọ́ ti wọn the pure Fuji yẹn. làwọn fẹ́ gbọ́. àwọn fẹ́ gbọ́ wọn tún fẹ́ kí n sọ pé mo tún. divert. mo ní gbogbo sáà. bẹ́ẹ̀ yẹn bá kàn yín lórí stage bóyá ntọ́wọ́ yín fi wọ́n náà nu ẹ lè ṣeré lórí irinṣẹ́ kékeré lọ́fà láti ilẹ̀ ẹ̀yìn ni wọ́n lè lójú kòkòrò irinṣẹ́ púpọ̀. bẹ́ẹ̀ni wọ́n gà sí. láyé hh tí gbogbo ọ̀ tán náà dà á lẹ̀. thank you ẹ ṣeun. ẹ wà nínú ẹni tó kọ́kọ́ lo wáyálẹ́ẹ̀sì ẹ̀rọ tí ọdún kan tí mò ń dọ̀bálẹ̀ pé Alhaji gẹ̀ ń fi kéwì gẹ̀ ń gbóhùn ní nínú kíní tí ò ní wáyà yìí. ẹ mọ jẹ aṣọ ẹ mọ jẹ wọn fi ń ṣe ẹ. ẹni no Alhaji kọ́lá ẹyìn tí ẹ ti dà Alhaji gbà náà olóòtú ẹ lọ mú máìkì olóko yẹn máìkì elégbè mo lò jọ́nà wọ́n wo wọ́lẹ̀sì bíi pé èyí sí nǹkan ṣe é wà tí ò ní lókù kí ni ń gbọ́rọ̀ wọnú rẹ̀ ẹ ní ojú kòkòrò orin iṣẹ́ ṣe lọ́fà tí ọ jẹ́ pé bíìlì yín fi ọlágbára díẹ̀ ẹni tí ó bá pè yín yọ yàpò wò dáadáa. bẹ́ẹ̀ni wọn ti máa ń pè Alhaji Tájú oge rẹ̀ pọ̀ olúyọrọ yàpò wò nínú kì í ṣe bẹ́ẹ̀ tí ẹ bá fọwọ́rọ̀ yìí ó yẹ kó kọ lójú ni. ṣàpẹ́ngbà kan á pé akórinṣẹ́ lọ onínáwó ní kọ́ lọ kan stage onínáwó ní kọ́ lọ rẹ́ǹtì generator kò sí yẹn mọ́. gbogbo ẹ gbọ́dọ̀ wà complete. gbogbo ẹ gbọ́dọ̀ complete. ẹ tá a bá lájọ jíjò làájù nígbà mo fẹ́ wọnú hall ní civic center mo ń gbá capella tẹ́ ẹ fi wọlé ṣé wọn Barrister ti jíǹde ni àbí ta ni tún kọrin bíi Barrister báyìí tí mo fi ń bọ̀ lẹ́yìn séèjì pé Alhaji Tájú system ni ṣé ẹ máa rí àṣì Barrister ni tó fi mú tó bẹ́ẹ̀ tó fi jọ́ tó bẹ́ẹ̀. ó ti olóòtú. orin ló pè mí tó ní ìhùwà kọ̀ọ̀hún orin ló pè mí tó ní ìhùwà kọ̀ọ̀hún àyànjúràn kọ orin ló sọ bẹ́ẹ̀ orin ló pè mí tó ní ìhùwà. ìyànjúràn kọ́ kò ń ṣe àyànjúràn. ọ̀tọ̀ ni yọjúràn ọ̀tọ̀ ni kórin ó pè èèyàn. bẹ́ẹ̀ni kábíyèsí Olódùmarè ìmọ̀ràn wo lẹ fẹ́ fáwọn tí ń kọ fújì lóde òní wọ́n tiẹ̀ láwọn ní hip hop ti fẹ́ wọ́n ní ẹ ti fẹ́ gbàjọba mọ́ yín lọ pé eré ìtalẹ̀ ń rí lọ ṣùgbọ́n ká pé lórí íńtánẹ́ẹ̀tì pé káwọn èèyàn ó wò ó pé àwọn ọmọ oní hip hop yẹn pé wọ́n ti fẹ́ gbàjọba ọ̀sẹ́yìn náà gbà bẹ́ẹ̀. kí ló ń jẹ́ bẹ́ẹ̀ fújì ò lè parun láéláé. àpéyọ̀ parun ṣùgbọ́n ṣé ẹ mọ̀ pé fújì náà gbàjọba lọ́wọ́ jùjú ni. gbàjọba lọ́wọ́ jùjú. ẹ mọ̀ tara yín. ẹgbọ́n ṣe mọ̀ pé. jùjú gbàjọba lọ́wọ́ highlife. highlife ò sì sí ń gbà yẹn. ṣé wọ́n exist bíi tijọ́ ní ìsìn. bọ́lá ń ṣe kádàrá nìyẹn.
hip hop ò lè gbàjọba jù. hip hop kò lè gba ìjọba fújì. kò lè gbàjọba fújì. kò possible. tó dá yín lójú bí àdá. tó jùjú bá máa lùlù fújì ló máa lù. bẹ́ẹ̀ ni wọ́n á tún máa kọrin yín náà. gospel bá máa lùlù. fújì ní ó lù. fújì rè àwọn bàbá wa àwọn ìyá wa tó ń kọrin islamic. àdàmọ́ ń dá yín lójú débi pé àfitẹ́yìn ọba yọkù nù bíi tiẹ̀. kò possible. ìmọ̀ràn wo lẹ́fà àwọn tí ń bọ̀ lẹ́yìn. ẹ ṣe mọ́gàjì ìmọ̀ràn mi pọ̀ gan-an tàdé ń sọ fún àwọn tó ń bọ̀ lẹ́yìn wípé ìgbà ó tán lọ bí òréré ayé ọ̀tọ̀ lọ bí ọ̀pá àbọ̀n. ẹ jẹ́ ká bọ̀wọ̀ fáwọn tó jù wá lọ. ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ ibi tí òye kan bá wa ká má bá wa ń bẹ̀. ká má bá wa ń bẹ̀ rárá ibi tó dáa because àwa là ń lecture aráàlú òye kan bá wa níbi tí ò dáa ibi tó bá dáa ló yẹ kan bá wa kí wọ́n bá wa bí gẹ́rẹ́jẹ́ là á bá gbàlagbà. adúpẹ́ pé òkun pa pè é pẹ́ wá fún àǹfààní ààyè tẹ́ ẹ fi sílẹ̀ bó tilẹ̀ jẹ́ pé ààyè yìí máa há tó bẹ́ẹ̀ gẹ́ ọlọ́run á bá mi dúró tì yín ọlọ́run ní fi yín lẹ̀. àwọn èèyàn wá ń béèrè nọ́mbà yín pé akéde nọ́mbà Alhaji system tí a bá fẹ́ pè wọ́n lóde tá a bá fẹ́ pè wọ́n láre àbí bóyá bíi Facebook yín ni tí wọ́n lè wò yín lórí ẹ̀ ni àbí Instagram ni o tí wọ́n lè bá yín pàdé lórí ẹ̀. ẹ ṣe nọ́mbà mi ni 080. 080. 33. 37. 13. 09. nọ́mbà mi nìyẹn. fáwọn tó bá fẹ́ pè yín lóde àwọn tó bá fẹ́ sọ̀rọ̀ bísínẹ́sì kìí ṣe pa mú sítórì kan wá mo mọ̀ pàrọ̀ àjítájú ò ní gbé bí ìjọba ti fẹ́ pọ̀ jù ẹ tó nọ́mbà yẹn pè. 080. 080. 33. 33. 31. 31. 71. 71. 309. 309. adúpẹ́ pé òkun Alhaji Tájù system láti.